jáde gẹ́gẹ́ bí ìránṣẹ́ lẹ́ni ọjọ́ Tuesday. Àṣẹ jáde lórúkọ Jésù, lọ rí ògo rẹ lò. Àní ní gbogbo ọjọ́ Tuesday ọ̀run ní máa gbàdúrà. Àní mo gbàdúrà fún ọ tí o rí fọ́nrán yìí, tí o rí wò. Ògo ayé rẹ kó bú jáde, ilẹ̀kùn ògo ayé rẹ kó ṣí, àánú kó wá ọ rí, ọwọ́ ọ̀tún òdodo Ọlọ́run kó gbé ọ lékè. Ilẹ̀kùn ògo táyé tì mọ́ lónìí, ọwọ́ ọ̀tún òdodo Ọlọ́run kó ṣí. Ó ti ṣèlérí wípé ọwọ́ ọ̀tún òun yóò gbé ọ sókè ní ìwé Àìsáyà 41 verse 10. Ìwé Àìsáyà kan náà tún sọ wípé dìde tàn ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Ọlọ́run sì farahàn ní ayé rẹ. Mo wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ bí a ṣe fi rán mi lónìí ní orúkọ Jésù, ilẹ̀kùn ògo rẹ kó ṣí bẹ́ẹ̀. Ọwọ́ ènìyàn ló pàdánù ògo rẹ sí ni, lọ rí gbà. Ògo rẹ ń bẹ lọ́wọ́ òkú ni, lórúkọ Jésù mo ní o lọ rí gbà. Pẹ̀lú àṣẹ ni mo sọ̀rọ̀ jáde o. Àṣẹ ti di gùn. Gbọ́ mi dáadáa. Gbogbo ìka ènìyàn tí a bí láti inú obìnrin tó ní wọn ò níjọ́ orí ayé gbé, inú àrá Ọlọ́run kó palẹ̀ wọn mọ́ bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run tí a pè, tí a rán níṣẹ́, wípé orí rẹ ò ní dàrú, ẹ̀dá rẹ ò ní gbẹ̀bọ̀dì. Gbogbo ẹni fara ní ọ, ọ̀run kó gbà ẹ́ lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Lónìí ọjọ́ ìṣẹ́gun, ọ̀run ṣẹ́gun fún ọ nílé lóko, ní ọ̀nà, ní ìrìn àjò ayé rẹ pátápátá sẹ́, ọ̀run kó ṣẹ́gun fún ọ. Ọ̀nà rẹ kó là. Gbọ́, bí òòrùn bá yọ ìmọ̀ ńlá káyé ni. Gbogbo ẹ̀dá tó sọ wípé ògo rẹ ò ní tàn káyé, iná kó palẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù. Ọba tó mú àwọn ọmọ Ísírẹ́lì la òkun pupa já, kó mú ọ la ìṣòro ayé rẹ yẹn já ní orúkọ Jésù. Ọwọ́ ayé, ọwọ́ òkùnkùn tó wà lára rẹ kó gbiná sọnù. Àrá kó sán pa wọ́n. Ìka ènìyàn tí a jọ bí ọ tó ní òun ò níjọ́ orí ọ̀nà lọ, ní orúkọ Jésù kó yá wèrè. Mo pa ní àṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí tó láti kọ́ wípé ọmọ aláṣẹ ni èmi yóò àpàṣẹ ọmú kan fìdí rẹ̀ múlẹ̀. Ìmọ́lẹ̀ yóò sì tọ̀ sí ọ̀nà wa. Ìwọ tí orí wọ́n rán ìwọ ní orúkọ Jésù, ẹni fara ní ọ, ọ̀run kó fara ní orúkọ Jésù. Ìwé Sáàmù orí kejì láti ẹsẹ̀ kìíní, ó ní pé èyí tí ṣe tẹ́yìn orílẹ̀-èdè ń bínú fùfù. Ẹ gbọ́, kí ló dé tẹ́yìn ènìyàn ń bínú fùfù lòdì sí èèyàn Ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀? Gbogbo ẹ̀yin ìka ènìyàn tí ń bínú sí mi, tí ń bínú sí àwọn wọ̀nyí tó rí wọ́n rán àdúrà yìí wò, lórúkọ Jésù iná kó là lára yín, ẹ̀tẹ̀ kó bò yín bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi. Àkọ́ wípé iná síwájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run. Gbogbo ẹ̀yin ìka ènìyàn tí ẹ lóṣòó àbí tí ẹ jókòó sórí ẹní, ẹ jókòó sórí odó, àbí ẹ ń gún ògo ènìyàn nínú odó, ó yá mo pa àṣẹ, ọ̀run kó ṣí yín lọ́wọ́ iṣẹ́ ní orúkọ Jésù Kristi. Àkọ́rí pé orúkọ Jésù lè ṣọ́ agbára ní àwọn olódodo sáwọ́bẹ̀ wọ́n sì rí ìyè ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo ní àgọ́ òkùnkùn nì kó gbiná ní orúkọ Jésù Kristi. Inú igi tí ẹ ti ń ṣèpàdé, iná kó là ń bẹ̀. Ìwọ tó dẹlẹ ẹyẹ ní orúkọ Jésù rẹ, iná kó já ìyẹ́ rẹ dànù ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù gbé ní sọ wípé agbéga á fún ní orúkọ, Ọlọ́run fúnra rẹ̀ ló gbéga tó sì fún lórúkọ tó ju gbogbo orúkọ lọ. Ní orúkọ Jésù gbogbo ikú kó wọlẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo àwọn kó jẹ́wọ́ pé Jésù Kristi l'Olúwa. Torí pé mi gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé orúkọ rẹ̀ lè ṣọ́ agbára ni. Mo sáwọ́ ní orúkọ yìí, mo pàṣẹ ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ fàyè ní àwọn wọ̀nyí lára, iná kó là lára yín ní orúkọ Jésù Kristi. Gbọ́ mi dáadáa, lónìí ọjọ́ ìṣẹ́gun yìí, lẹ́nu iṣẹ́ rẹ ọ̀run ṣẹ́gun fún ọ, níbo òwò rẹ ọ̀run ṣẹ́gun fún ọ. Gbogbo ibi tí o bá darúkọ lónìí, tó darí kọ, gbogbo ibi tó ń lọ sẹ́,
ọ̀run kó bẹ́ẹ̀ rin bẹ̀, ọ̀run kó rin bẹ̀, kó gbabẹ̀ kọjá ní orúkọ Jésù. Ibikíbi tí o ti gbà tí ògo ti sọnù lọ́wọ́ rẹ, lórúkọ Jésù ọ̀run kó gbabẹ̀ lọ, kó gba ògo rẹ padà fún ọ ní orúkọ Jésù Kristi. Ibikíbi tí mo ti gbà tí ògo ti sọnù lára mi, ọ̀run gba ògo mi fún mi, gbabẹ̀ lọ kó gba ògo mi fún mi. Ẹ̀yin áńgẹ́lẹ́ gbabẹ̀ lẹ gba ògo mi fún mi lórúkọ Jésù. Ìwọ tó rí wọ́n rán ìwọ àní mo tún gbàdúrà fún ẹ ní pé orí rẹ ò ní dàrú. Gbogbo ẹni dìdógun sí ọ, ọ̀run dìdógun sí wọn lórúkọ Jésù. Gbogbo ẹni fẹ́ràn rẹ, ọ̀run fẹ́ràn wọn. Gbogbo ẹni kórìíra rẹ, ọ̀run kórìíra wọn ní orúkọ Jésù Kristi. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Pariwo, ògo mi tí ń bẹ lọ́wọ́ òkú, ẹ̀mí mímọ́ ó gbà fún mi ní orúkọ Jésù. Ògo mi tí ń bẹ lọ́wọ́ òkú, ẹ̀mí mímọ́ gbà fún mi ní orúkọ Jésù. Wọ́n lè ti transfer ògo ẹlòmíì sọ́wọ́ òkú o. Gbàdúrà yẹn dáadáa. Ògo mi tí ń bẹ lọ́wọ́ òkú, áńgẹ́lì Ọlọ́run tí máa ń gba ògo padà fún ni lọ́wọ́ òkú fún alààyè, ó yá bẹ̀rẹ̀ iṣẹ́. Gba ògo mi padà ní orúkọ Jésù Kristi. Ó yá gba ògo mi padà, ó yá gba ògo mi padà fún mi ní orúkọ Jésù Kristi. Gbọ́ mi dáadáa, gbogbo ìka ènìyàn èyí tá a jọ bí mi tó ní mi ò ní rógolo, ọ̀run palẹ̀ wọn mọ́ lónìí ní orúkọ Jésù Kristi. Ìka ènìyàn tí a jọ bí mi tó ní mi ò ní rógolo, ọ̀run palẹ̀ wọn mọ́. Máa gbàdúrà yẹn, máa fún mi ìṣẹ́jú méjì lórúkọ Jésù. Orógo rẹ lò lábẹ́ ètò tí a pè ní Ọlọ́run gba ògo mi fún mi. O ní láti rógolo láyé. Máa share fídíò yìí. Àbámọ̀ mo máa ń tẹnu mọ́ pé èèyàn kan wó lè wà tí ó fẹ́ tó Ọlọ́run fẹ́ lò ó fún ní orúkọ Jésù. Ìwọ tó share àti ìwọ tó Ọlọ́run lò fún, ògo yín kó bú jáde bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ilẹ̀kùn ògo rẹ kó ṣí, ògo rẹ kó tàn lórúkọ Jésù. Ayé ti dí ọmọ létí pẹ́ ni lórúkọ Jésù. Ọ̀run ṣí ọ sílẹ̀. Gbọ́ ò ń ṣẹran wọn. Gbogbo ìka ènìyàn tó ń sọ yìí pé àwọn ò ní gbà ó ní sinmi láyé, tí wọ́n ṣà ń fi ìnira ń ṣe ọ́ lórúkọ Jésù. Lónìí bí o ṣe gbómi rẹ yẹn sílẹ̀ tó fẹ́ fi ṣanra ní orúkọ Jésù, gbogbo ìka ènìyàn náà pátápátá, ìnira ara rẹ yẹn ọ̀run kó transfer padà sára wọn ní orúkọ Jésù Kristi. Ọwọ́ àìsàn táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ ìpọ́njú táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ ìbànújẹ́ táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ ẹ̀tẹ̀ táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ ìpọ́njú táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ àìríjẹ táyé fi sí ọ lára kó gbiná sọnù. Ọwọ́ àìríná táyé fi sí ọ lára kó gbiná sọnù ní orúkọ Jésù. Gbogbo àwọn ọwọ́kọ́wọ́, ọwọ́ ìyà, ọwọ́ òṣì tí ń bẹ lára rẹ, ọwọ́